owó rẹpẹtẹ ni wọ́n fẹ́ kó lọlé lórí ètò wa. Gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń bá wa ká lọ lórí ètò yìí ẹ ti máa rí bá a ti máa ń ṣe ní gbogbo ìgbà nígbà gbogbo. A kí yín o níbi tẹ́ ti ń wà jákèjádò àgbáyé. Ọ̀ọ̀dẹ Òdùnbí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Lórí ètò Bẹ̀mbẹ̀yẹkẹ ẹ mọ̀ wípé ó ní bí a ti ṣe Yorùbá pọ́nbélé làkọ́kọ́, ẹ parí òwe nìkejì. Kíka èdè Yorùbá lọ́nà tó yé ni yékéyéké tí kò sì kọni lẹ́nu. Ìyẹn ni pé a gbọ́dọ̀ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan bó ṣe yẹ kó dún àti bó ṣe yẹ kó jẹ́. Lónìí ẹ gbádùn ẹ̀dọ́ba pẹ̀lú àlejò mi. Àpò owó rèé tó kún bí fọ́fọ́ 15 ni. 1, 2, 3, 4, 5, 5 fún abala kọ̀ọ̀kan ni. 5 yìí abala kan ni. 1, 2, 3, 4, 5 abala míì. 1, 2, 3, 4, 5 abala míì. Ó jẹ́ 15. Bá a ṣe ṣe lónìí rèé, a mú lábala. Mo kí yín káàbọ̀ sórí ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Mo kí yín o. Mo ń jẹ́ olóòtú. Orí ilẹ̀ fi ń dá wa lóhùn. Àwọn ará ilé fẹ́ gbọ́n tẹ́ fẹ́ sọ. Mo ti sọ̀rọ̀, mo ní mo ń jẹ́ olóòtú. Ẹ ṣeun. Kí lorúkọ yín? Orúkọ mi ni Ọlálékan Adélékè. Ọlálékan Adélékè. Mo mà fẹ́ràn. Orúkọ kẹta yẹn orúkọ òyìnbó ni. Ó yá. Sẹ́mọ̀ ẹ farabalẹ̀ o. Lórí ètò mi. Ó yá ẹja tẹ̀síwájú. Ẹ farabalẹ̀. Ẹ mọ̀ pé ó ní tí àwọn oníkan tá à ń pè ní ọ̀rọ̀ orúkọ nílẹ̀ Yorùbá. Adẹ̀ ní ọ̀rọ̀ orúkọ tó ṣe rẹ́gí tó jẹ́ pé kò sí yí padà. Ẹgbẹ́ tá a bá ní ká yí padà àti ṣe lòdì sí àyàn ògbufọ̀. Kí wá ní nǹkan yẹn gan-an? So ti yé. Kò tí ì yé mi dáadáa. Mo fẹ́ kó yé àwọn tó ń wò wá. Ẹ má ti ọ̀rọ̀ sí mi lẹ́nu. So ti yé yín. Orúkọ mi Ọlálékan Adélékè Àmọ̀ó. Mi ní sọ jù bá lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ káàbọ̀ sórí ètò. Abala Yorùbá pọ́nbélé la wà yìí fún bí ìṣẹ́jú 10 tí a fi ṣe abala yìí. Ìtàkùrọ̀sọ ni. Ọmọ bo ni? Ọmọ Gbọ̀ngàn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun State. Níjọba ìbílẹ̀ Ayédáadé. Ó ní local government yín? Ó ní ìbílẹ̀ mi. Dàbẹ́. Gbọ̀ngàn. Ọmọ ní Gbọ̀ngàn ní Ọ̀ṣun State kọ́nù. Nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun State. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibo la kówó sí yìí fún yín tẹ́ fi máa kó relé? Ẹ sọ orúkọ ẹlẹ́ẹ̀kan, ẹ ní àpò owó. Owó. Ẹ ṣeun. Ìgbà tí ẹ̀ ń bọ̀ níbí ṣé kò nira jù láti mọ? Kò nira púpọ̀. Ṣùgbọ́n fẹ́rẹ́fẹ́. Fẹ́rẹ́fẹ́. Kí làwọn ìpèníjà tẹ́ rí kẹ́ tó débí? Ara àwọn ìpèníjà náà ni pé ìgbà máa fẹ́ ká ṣe pápápá. Tí mo gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mo ṣàkíyèsí pé inú mi ṣe gbùrù bákanbákan bọ̀ ó ti dọ́lẹ̀. Kò jù bá náà lọ. Ìgbà tí mo fẹ́ láti mọ bíbá yìí mo ní láti pè kan nínú àwọn ọ̀rẹ́ mi. Ìyẹn ló ṣe alátọkùn. Kí lẹ jẹ láàárọ̀ yìí? Mo ṣe débi tó fi múnú yín ṣe gbùgbù. Mi ò láì ṣàtẹ̀wà. Ẹ má tọrọ sí mi lẹ́nu. Ẹ̀yin lẹ béèrè ní ẹ jẹ́ kí n dá yín lọ. Mo béèrè lẹ́nu dára béèrè ni. Mo kàn mu omi ni. Omi nìkan. Omi nìkan. Ẹ jẹun. Mi ì jẹun. Nígbà tẹ́ ṣe mọ́nàmọ́ná. Mi ì jẹun. Láì ṣe mọ́nàmọ́ná. Nítorí pé mo tètè fẹ́ dé bíbá yìí kò dẹ̀ tí ì sí bọ̀tá bá ti délé. Kò tí ì sí kíni. Káàbọ̀ kò sáà tí ì sí ṣá. Kò tí ì sí kíni. Ọ̀rọ̀ yín gbọ́dọ̀ yá àwọn olólùfẹ́ wa. Àbíkọ ẹ̀fẹ̀ ó yé yín. Wọ́n fẹ́ kó yé wọn. Kò tí ì sí kíni. Kò tí ì sí àyè láti fi dáná. Pé kò tí ì sí chance. Kò tí ì sí àyè. Kò sí enough time. Kò tí ì sí àyè. Àbí? Kò tí ì sí àyè. Kò tí ì sáyé. Bẹ́ẹ̀.
ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun èmi nù. wọ́n ní wọ́n rán sí mi lónìí lórí ètò. èmi nù. ẹ káàbọ̀. Kí ni tí ẹ fẹ́ràn jù? Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? mi ò ní. ẹ ní. mi ò ní. ó kàn máa ń jẹun ni tí máa ti oúnjẹ tó bá ti wà mí lébù mi ò ní. ìgbà kan mo fẹ́ràn ẹ̀wà láti máa jẹ. beans kọ́ nìyẹn. ẹ̀wà nìyẹn. ìyẹn tó yẹ kí ẹ̀fẹ̀ náà ni pé wọ́n fi bá mi wí pé àwọn gbọ́dọ̀ èèyàn mo jẹ́ fún dídí ọ̀sẹ̀ méjì gbáko láì jẹ nǹkan mi. 2 weeks. ọ̀sẹ̀ méjì gbáko láì jẹ nǹkan mi. ìyẹn ló wá mú mi fẹ́ràn rẹ̀. so ṣùgbọ́n ní ìsinsìnyí ó ti ń dà mí láàmú. kò bára dé mọ́. ilé ẹ̀kọ́ wo ni ẹ lọ ìyẹn ti primary? Martini mímọ́. Martini mímọ́. Martini mímọ́. mímọ́ orúkọ sí lọ. Martini mímọ́. èwo ni Martini? sínú Yorùbá náà ni Martini wà. Martini. ẹ fi àmì Yorùbá dé lórí ṣé kò lọ ni. Martini. ẹ fi lé lórí. kí ni ìtumọ̀ ẹ ń gbé Yorùbá èdè alápèjúwe ni yóò ní ìtumọ̀. kí ni ìtumọ̀ Martini? orúkọ èèyàn ni. irú èèyàn wo? èèyàn bí irú ẹ̀yin bí irú èmi. orúkọ tèmi báyìí irú Olúwa tóbi ó nítumọ̀ pé Olúwa ó tóbi lọ́ba ni. Martini yẹn. tí àwọn ọ̀dọ́ páàdì tí wọ́n dálé ìwé ọ̀lẹ àwọn ò ní àǹfààní láti bí ẹni lè pè kí ni ìtumọ̀ rẹ̀. Martini. àbí St. Martins lè fẹ́ sọ fún mi. mo sì wà lórí Martins lè fẹ́ sọ. ẹ wá fẹ́ gbé mi mọ́ra ẹ fẹ́ gbá mi lórí ètò mi ẹ wá sọ pé Martini. tí a bá fẹ́ túmọ̀ rẹ̀ sí èdè Yorùbá nítòótọ́ náà àlò àyálò. àlò àyálò. àlò àyálò Yorùbá pọ́nbélé la pè é. Yorùbá pọ́nbélé la pè é. àlò àyálò. àlò àyálò. àyálò wà ṣẹ́mi pé nínú èdè Yorùbá a lè sọ pé bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀dì. ó yàtọ̀ sí bẹ́ẹ̀dì ṣùgbọ́n àgbà àyálò Yorùbá pọ́nbélé la pè é o. òun ló jẹ́ kí n sọ pé Martini yẹn kọ̀ lọ o. lákọ̀ọ́kọ́ náà nígbà tí a fi bẹ̀rẹ̀ ètò yìí mo ṣàlàyé àwọn kankan fún yín ni mo ṣàlàyé ọ̀rọ̀ orúkọ. mo ṣàlàyé ọ̀rọ̀ orúkọ. a dẹ̀ ní ọ̀rọ̀ orúkọ tó lọ gééré tó jẹ́ wípé ẹni tó ní bá ti pè lábàpè tó jẹ́ pé kò sí bá ti fẹ́ pé bóyá fẹ́ sí ẹni èdè láyé ẹni èdè ní èdèkédè tó wulẹ̀ rí kó jẹ́ ní tí elédè bá ti pè náà lábà pè irú ẹ̀ lè tẹ́ sọ yẹn. òní Martini. tẹ́ sọ yẹn. Martini. tó ṣe mọ̀ pé ó takò ìlànà àti orí ètò yìí bó ṣe yẹ kó rí Yorùbá pọ́nbélé la pè é. tó Martini báwo ti fẹ́ sọ ẹ farabalẹ̀ o. ẹ ṣàlàyé àwọn aráàlú. ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó ṣe kinní kan nígbà kan figirìn ẹ mọ̀ pé ó ṣe lọ́nà tí a lè fi sọ di èdè Gẹ̀ẹ́sì. òun ti gba license. ó ti gba kí lẹ pè náà. license. ok. ó ti gba ok. ok mo ń gbọ́ yín a ti wà lórí ọ̀rọ̀ Martini o mo fẹ́ káyàn náà tán. ẹni Wọlé Ṣóyínká ti gba ẹ̀yin lẹ́sọ̀ license ṣùgbọ́n ṣàmù pé nínú èdè Yorùbá tí a bá sì lè fi àmì lé nǹkan lórí ó ti di èdè. ṣùgbọ́n ṣàmù pé àwọn àyálò yẹn náà ó gbà mí. ẹ fún mi ní àpẹẹrẹ. bẹ́ẹ̀dì a lè fàmì lé lórí. bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀dì lẹ sọ ní bẹ́ẹ̀dì o. bẹ́ẹ̀dì ni bá ti máa pè é bẹ́ẹ̀dì ni a lè pè ní bẹ́ẹ̀dì bó ṣe gbọ́dọ̀ lọ nìyẹn. irú ọlọ́pàá
tí wọ́n máa fi ayọ̀ kan sí parí ẹ̀, ayọ̀ kan gangan kọ́ ló yẹ kó wà ń parí ọlọ́pàá ló máa jẹ́ kí àmì yẹn kó lè dúró sórí ẹ̀. Bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Ṣùgbọ́n àyálò tá bá sọ pé pọ́nbélé nǹkan pọ́nbélé kò ní àdàlù kankan, kò ní pé àmú kan wọnú ẹ̀ sá wọnú ẹ̀. Ẹyọ kan nǹkan ṣoṣo la lè fààyè gbà lórí bí yìí, fún àpẹẹrẹ bóyá orúkọ yín nígbà tí ẹ máa dárúkọ orúkọ yín ní nǹkan ṣe pẹ̀lú, ṣùgbọ́n tẹ́ bá ní orúkọ mi ó sàn kẹ́ lo orúkọ mi gan nínú orúkọ yín. Ṣùgbọ́n tó yẹ pé fún àpẹẹrẹ bóyá òyìnbó fẹ́ wá kópa lórí ètò yìí, orúkọ ẹ̀ dẹ̀ ń jẹ́ bóyá nǹkan tí ò táwò ní ń bì nílẹ̀ wá ń bì, tó bá dárúkọ náà á gbà wọlé. bí irú orúkọ ilé ìwé tí mo fẹ́ sọ fún yín ó yẹ kẹ́ ẹ lè bá wọlé torí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ní. ẹ lè lo àwọn ọ̀rọ̀ míì. bí irú ọ̀rọ̀ wo? ọ̀rọ̀ tó bá wù yín láti lè fi ṣàpèjúwe ẹ̀. kò sọ̀rọ̀ mi tẹ́lẹ̀ tó tẹ́ kó bá wà ní ẹ̀gá ti máa sọ. ẹ jẹ́ àgbà wọlé fún wọn wọ́n gbìyànjú ohun tá à ń fẹ́ lórí ètò nìyẹn. A fẹ́ kí a jọ lo ohun tó ń pè ní ọpọlọ ká sì lè ṣàlàyé ara wa dé wọn àyè tí ó nítumọ̀. Ẹ káàbọ̀, olùkọ́ ni yín tòótọ́. Mo ti pò yín lọ́fùpọ̀ ẹ̀yẹ̀já Martini ẹ̀já tẹ̀síwájú. Secondary yín kọ́? Mo lọ sí ilé ìwé Olúfì níwé gíga Olúfì ní ìlú Gbọ̀ngàn. Lẹ́yìn ìgbà tẹ́ kúrò bẹ́ẹ̀ ńkọ́? Mo lọ sí ilé ìwé Gbọ̀ngàn àti Ọdẹ Òmù. Lẹ́yìn ìgbà tẹ́ tún kúrò bẹ́ẹ̀ ńkọ́? Mo lọ sí ilé ìwé Oore Ọ̀fẹ́. Lẹ́yìn ìgbà tẹ́ tún kúrò bẹ́ẹ̀ ńkọ́? Mo wá lọ sí ilé ìwé Ifẹ̀. Ibo lẹ ti ń kẹ́kọ̀ọ́ báyìí? Lọ́wọ́ báyìí mi ò kẹ́kọ̀ọ́. Mo bẹ́ẹ̀ sí olùkọ́ bọ̀ mo ń gbọ́ yín, ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n mo lọ sí ilé ìwé olùkọ́ àgbà èyí títí Abẹ́òkúta. Tọ́ ẹ ṣé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò. Ẹni pé tó ìdùn gan-an gidi ṣùgbọ́n gbà tẹ́ ń bọ̀ ẹ ti wò pé màá kó gbogbo wọn relé. Ó pọ̀ ò ló sì pọ̀ ń bí. Ọlọ́run lọ́bọ ní déédéé a kàn máa gbìyànjú tiwa ni. Ẹ wá gbìyànjú, inú mi ti ẹ̀ dùn. Ṣé rí ẹ̀yin tẹ̀ ń wá sórí ètò báyìí ẹ ń gbìyànjú pé kẹ́ lè gbé àṣà àti èdè wa lárugẹ ni. Ó sì dá bẹ́ẹ̀. Èmi yìn yín láwo ẹ kú iṣẹ́ takuntakun. Tọ́ lẹ́yìn náà gẹ́gẹ́ bí olùkọ́ àbí kí ni ẹ̀ ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka wo lẹ́yìn wà? Mo máa ń kọ́ akẹ́kọ̀ọ́ ní ìṣirò àti ètò ìṣúná owó. Ẹ mọ̀ nípa biology àbí? Rárá. Ṣé art ni science àbí commercial? Ibi tí mo wà ní àwọn tí wọ́n ń ṣe àkóso nípa bí tí mo ṣe ní ilé-ìwé, àwọn tó ń ṣe àkóso nípa bí owó ṣe ń wọlé, owó ṣe ń jáde. Ìgbà tẹ́ wà ní secondary school? Náà ni mo sọ ní mo yẹ ṣàlàyé fún yín tán. Ìyẹn tẹ́ ń sọ ni pé commercial. Ẹ bá pè bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bí owó ni. Ó lẹ sí wá sórí ètò báyìí. Ó dáa kò ní séwu. Ẹ pẹ̀lẹ́ ẹ kí oríkì ilé yín ni o. Oríkì ilé mi ọmọ bí mo sọ lẹ́ẹ̀kan ọmọ. Ìgbà wo lẹ sọ yẹn lórí ètò yìí náà? Ẹ farabalẹ̀. Tẹ̀síwájú. Mo sọ pé ọmọ Gbọ̀ngàn ni mí, ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun níbílẹ̀ Ayédáadé. Ilé tí mo ti wá níbẹ̀ ní Gbọ̀ngàn òun ni à ń pè ní ilé Olújídé. Ní àpapọ̀ a máa ń pè ní Olúpé. Àwọn ìdílé méje tí wọ́n máa ń jọba lápapọ̀ orúkọ ìdílé wọn náà ń pè ní Olúpé. Ṣùgbọ́n ní ìdílé tèmi Olújídé ni. Ẹ kì í. Ṣùgbọ́n mi fi tààràtààrà mọ̀. Èlòdè ẹ ti ń gbìyànjú bò látàárọ̀. Mi fi tààràtààrà mọ̀.
ọmọ Olúpéjọbí, ọmọ Aró Ìjòyè, ọmọ Abẹ́ẹ̀tó, ọmọ mọ́mọ́ ìkòní tán. Ẹ ti gbìyànjú, ẹ ti gbìyànjú. Tọ́ torí àsìkò wa, ẹ jẹ́ ká kúrò ní abala yẹn ká bọ́ sí abala ẹ parí òwe. Inú ohun tó wà wájú yín yẹn, òun lẹ́ẹ̀ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ka òwe tó wà ń bẹ̀, ẹ sì sọ ìparí ẹ̀. Ẹ parí òwe yẹn ló bá tán. Ṣé a sì lè bẹ̀rẹ̀? Ó ti yá. Owó tó wà fún lélẹ̀. Ẹ parí òwe yìí. Àìmọ̀kànmọ̀kàn ní mú èkúté ilé. Mi ò mọ̀ o. Ẹ mọ̀? Mi ò mọ̀. Ẹ mọ̀? Bẹ́ẹ̀ ni. Àìmọ̀kànmọ̀kàn ní mú èkúté ilé pé ológbò níjà. Bẹ́ẹ̀ ni, àìmọ̀kànmọ̀kàn yẹn ni tó lè dá ológbò mú ni. Ó yá. Àkọ́kọ́ yẹn ti kúrò torí ẹ mọ̀. Ó yá. Ẹlẹ́ẹ̀kejì yìí gan-an. Ìbẹ̀lẹ̀ ti ń rí àwọn òwe tí ń yí. Àlùjáde ti lọ mú wá ni. Ẹni ayé ń ṣe kò tó nǹkan. Bẹ́ẹ̀ ni, ẹni ayé ń ṣe kò tó nǹkan. Ó yẹ parí ẹ̀. Ẹ ti gbọ́ rí. Ẹ ti máa gbọ́ rí. Àfọkànsí ni ẹ. Ẹ mọ̀. Ẹni ayé ń ṣe ò tó nǹkan. Ẹni ìwà ń já lulẹ̀ ló pọ̀ jù. Àwọn míì á ní ẹni ìwà ń já kulẹ̀ ló pọ̀ jù. Ẹ rí bẹ́ẹ̀ ti máa gbọ́ rí. Ẹ ti gbọ́ rí. Ó yá. Ẹgbàá tó ń gun ọ̀pẹ. Ó lè lágbára o. Kúdélé. Àgbàlagbà tó ń gun ọ̀pẹ bó bá já lulẹ̀ ó dọ̀run. Ó dọ̀run. Àtúndì kankan mọ́. Kí ló ṣẹlẹ̀? Ìkíní ìkejì tẹ́ ti lẹ́yìn tálá ọ̀kọ́ tí mo mú tó fi máa jẹ́ mẹ́ta tẹ́ ti ṣe. Ó yá. Ẹ tẹ̀síwájú. Òròmọdìyẹ tí kọ́lé kò bá pa. Kò sí tó tún lè pa mọ́. Kò sí tó tún lè pa mọ́. Kò sí tó tún lè. Ẹ fẹ́ gbà á. Ṣùgbọ́n mi ò gbà. Ṣùgbọ́n ẹ ò gbà á. Ẹ dẹ̀ gbìyànjú o. Ṣùgbọ́n ẹ kò gbà á. Ìparí òwe yẹn ni pé òròmọdìyẹ tí kọ́lé ò pa yóò padà kọgbẹ̀yìn ni. Òròmọdìyẹ tí kọ́lé ò pa yóò padà kọgbẹ̀yìn ni. Ṣùgbọ́n ẹ̀yin sọ wípé kò sí tó tún lè pa mọ́. Kò sí tó tún lè pa mọ́. Ní tó tún lè pa sì wà ṣùgbọ́n ní tó ń gbìyànjú àti sọ́bẹ̀ ni pé yóò padà kọgbẹ̀yìn. Pé yóò padà láṣeyọrí. Wọ́n máa ń pòwe yẹn fún ẹni tó yẹ kó bí ó ń tiraka nú ayé. Ó ti yé mi. Ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ gbà. Ó yá. Ó yá. Ó yá. Àìrìn jìnnà láì bá wọn rí abókí ọ̀kẹ́rẹ́. Kí tó wá ní parí ẹ̀. Ó ní parí. Àìrìn jìnnà láì bá wọn rí abókí ọ̀kẹ́rẹ́. Eré ló jọ ẹni pé mo ti gbọ́ rí. Dáadáa. Ṣùgbọ́n ìparí rẹ̀ tí ẹ tún wá ń sọ yìí. Àìrìn jìnnà láì bá wọn rí abókí ọ̀kẹ́rẹ́. Kò tún wáyé mi tó. Torí mi ti rò pé ìparí ẹ̀ náà ni. Afọ́jú ẹyẹ ń bẹ lóko kárin kése. Àìrìn jìnnà láì bá wọn rí abókí ọ̀kẹ́rẹ́. Afọ́jú ẹyẹ ń bẹ ní oko kárin kése. Ẹ̀dẹ̀ gbìyànjú ṣùgbọ́n. Ọ̀dà abala tó kù ìmọ̀ pẹ́ mú Yorùbá kà dáadáa. Lákọ̀ọ́kọ́ náà lákọ̀ọ́kọ́ tá a bá parí ètò. Mò ń gbọ́ yín. Tá a bá parí ètò. Ẹ sọ. Ẹ láǹfààní àti sọ. Inú mi dùn láti wá sí ètò yìí gidi gan-an ni. Torí wípé ó tún kọ́ mi láwọn kan tí ní wọn. Kì í ṣe nípa títí owó gan. Kì í ṣe
torí gbogbo nǹkan láyé kìí ṣe pàtó bọ̀ nípa ẹ̀kọ́ tí èèyàn kọ́. àti kò lábala yìí ló jẹ́ kí n fojú mi. nípa ẹ̀kọ́ tí èèyàn kọ́ mo rí o kẹ́kọ̀ọ́ gan nípa ètò yìí. ẹ ká tẹ̀síwájú. tọ́ ní ibi tó rọ̀ kù yìí ẹ máa kà láti bí dé ibi Yorùbá yìí lẹ ti máa dánu dúró láti bí débi tó bá ti kọ yín lẹ́nu á yọ nínú ohùn tàbí ẹ pé bó ṣe yẹ kẹ́ pé ó yá. òfin rẹ̀ ni òfin tó ó gbọ́dọ̀ lọ gẹ́rẹ́gẹ́ ká bó ṣe yẹ kẹ́ ká ó yá. nǹkan pàtàkì kejì tí a ní láti fi sọ́kàn ni pé kò sí èdè tí ó dédé bẹ̀rẹ̀ sí wúlò fún àwọn ohun tí a ti ń lò. tí ó bá gbójú nìkan lálàkọ́kọ́ ṣùgbọ́n eléyìí mi lè gbójú bẹ̀ ó yá ẹ tún tẹ̀síwájú. ìyẹn ni pé kìkì àwọn ohun tí a bá ń lo èdè kan fún ni ó máa ń wúlò fún. nítorí náà bí a bá fẹ́ kí èdè Yorùbá bẹ̀rẹ̀ sí wúlò fún àwọn nǹkan mìíràn yàtọ̀ sí ifárírọ àti ọkọ̀ pípè àti sì yí lọ ni a ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí lò ó díẹ̀díẹ̀ ní ìbẹ̀rẹ̀ bí ó bá gbà bẹ́ẹ̀. fún àwọn nǹkan mìíràn wọ́n yẹ bí ìkọ́ni, ìṣèjọba, ìṣòfin, ìgbófinró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ní láti ṣẹ̀dá ọ̀pọ̀ ọ̀rọ̀ tuntun wọnú èdè Yorùbá kí ó ba lè rọrùn láti máa lò ó fi kọ́ gbogbo ẹ̀yà ẹ̀kọ́ tí àwọn ọmọ ní láti kọ́ ní àwọn ilé-ìwé wa gbogbo. ní láti kọ́ kọ́ ní àwọn ilé-ìwé wa gbogbo. ẹ tẹ̀síwájú. a rí àwọn ẹgbẹ́ àti àwọn ẹni tí ó ti fúnra wọn dáwọ́lé irú iṣẹ́ yìí tí wọ́n sì ti ń ṣe é bọ̀. ẹ sọ pé ṣe é bọ̀ ó ń kọ yín lẹ́nu mo ń gbójú ṣùgbọ́n mi ò ní gbójú nílé. ó yá tẹ̀síwájú. irú ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni ti ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá. ẹ gbìyànjú ẹ bá mi ṣàwọn ní àtẹ́wọ́. fúnra nínú àwọn tó ti wá sórí ètò yìí tó ń ka Yorùbá mo lè sọ pé bí ẹ̀yin méjì kan ni mo sì gbé fún dáadáa. ẹ gbìyànjú láì ṣe pé ẹ ti kà tẹ́lẹ̀ tẹ́ ẹ dẹ̀ sì lè kà á tó báyìí ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ gbìyànjú gan o mo ọ̀gbẹ́ yìí náà mọ̀ bẹ́ẹ̀ ó ti pẹ́ tẹ́ ẹ ti ń ka Yorùbá rẹ̀. ó ti pẹ́ a ti tó bí ọdún méjì ò dín báyìí ogún ọdún ó dín méjì báyìí. ọpẹ́ ẹ máa mi dáadáa. àmì ẹ mú màmí. díẹ̀ àbí dáadáa. ẹ mú mọ̀ díẹ̀ torí òyìnbó sọ pé mọ̀ nǹkan dáadáa. ìwé ńgbà tẹ́ ń ka yẹn ṣé ẹ ń tẹ̀lé àwọn àmì yẹn. mo bójú tẹ̀lé wọn. ṣùgbọ́n kò rọrùn. ẹ ṣé mo fẹ́ ká mọ̀ kíní kan ṣe rí nínú èdè Yorùbá kíkà ó ṣe pàtàkì a ò gbọ́dọ̀ kánjú n tó sábà máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ lulẹ̀ n tó ràn yín lọ́wọ́ nínú Yorùbá tẹ́ ẹ̀ka yìí ni wípé kánjú jù a ní kéèyàn rẹpẹ̀tì kẹ́ẹ̀rí kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ sí kà ṣùgbọ́n láàrin bí ìṣẹ́jú àáyá ẹ lè sáré wo wájú yẹn síwájú kẹ́ tó bẹ̀rẹ̀ sí mú gangan tẹ́ bá wò ó síwájú kẹ́ tó bẹ̀rẹ̀ sí mú ó máa rọ̀ yín lọ́rùn ìgbà tẹ́ bá dẹ̀ ti sinmi níbi tí àwọn àmì dánu dúró gangan tó wà ó máa rọ̀ yín lọ́rùn láti tún ti wo wájú bẹ́ bá fẹ́ ṣe àṣìṣe gan á tètè rọ̀ yín lọ́rùn láti yí láti tè mọ̀ kí ni tó ń túmọ̀ sí gbogbo àwọn àmì yẹn èèyàn á lè ráàyè máa wò ó ìyẹn gan ni mo fi sọ pé ẹ gbìyànjú mo kì í lẹ̀kan sí lórí ètò yìí ẹ gbìyànjú o
n tó kù fún yín o ṣé ẹ mọ̀ pé gbìyànjú ẹ gbà ó nìyẹn ẹ ṣe ẹ wá kí àwọn èèyàn tó wò yín jákèjádò àgbáyé. ṣé mo lè fi lè fi ẹ. ṣé a lè sọ̀rọ̀ bó ṣe wà nísìnyí. ẹ free. mo free. lọ́dọ̀ bí mo free. láàkọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín fún ètò yìí pé ẹ tiẹ̀ lè ronú nǹkan báyìí láti gbé kalẹ̀ mo gbé fún yín ẹ̀yin náà ìgbà lẹ́ẹ̀kan mo gbé fún yín. sọ fún gbogbo àwọn ọmọ tá a jẹ́ ọmọ Yorùbá a gbọ́dọ̀ gbé àṣà àti èdè wa lárugẹ ní wíwá bí mi tẹ́ mọ̀ pé mo lè pé ẹ mọ̀ abẹ́rù pẹ́ gbà gbẹ̀ mi lérò rẹ̀ pé bóyá mo lè lọ ṣùgbọ́n tí mo kàn fẹ́ fàyọ ni pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá ẹ yẹ ká gbé àṣà wa lárugẹ ká gbé èdè wa lárugẹ ká jẹ́ kí á mọ̀ pé àwa náà tó àtọ́ ọkùnrin ni wá ká jẹ́ ká mọ̀ ká má máa tijú èdè wa orí mi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní ìgbà tí mo wà ní Èkó ní abúlé Anthony village ẹ ti náà lè sọ bó ṣe wà abúlé Anthony. ṣùgbọ́n ẹ jẹ́ àmọ́ àtúnṣe ọ̀rọ̀ àti orí ètò láti wá. ní abúlé Anthony ní Èkó ìgbà kì í ṣe pé bóyá mi ò lè sọ èdè Gẹ̀ẹ́sì mo lè sọ èdè Gẹ̀ẹ́sì níwọ̀nba tí mo lè sọ mo sì lè sọ èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n èmi kàn ní ìgbàgbọ́ nínú èdè Yorùbá nígbà yẹn tí máa ń sọ̀rọ̀ èdè bó ló sọ yá ọmọ ìlú òkè bàbá ti sọ pé ọmọ ìlú òkè yẹn inú mi tèmi máa ń dùn pé ń pè mí lọ́mọ ìlú òkè inú tèmi máa ń dùn pé ń pè mí ní ọmọ ìlú òkè ọmọ ìlú òkè ni mi inú mi máa ń dùn ni tí máa rẹ̀ tó fẹ́ fi bú mi wá fi bú mi mi ní bínú èmi náà wá máa ti fi èdè bú ni tí máa ti gbẹ̀yàn kan bú mi mi ní bínú máa kà sára. ìyẹn túmọ̀ sí pé 2 gé 4 2 gé 4 máa kà sára ni màá máa wá ọ̀nà bí màá ṣe wọ̀ mo lè wá máa sọ nípa ìbò gan tó fẹ́ sọ pé tó ṣe olóògbé ìbò wọ́n wọ̀ rí màá máa sọ nǹkan tó bá ti fẹ́ ṣe màá tó máa sọ bó ti fẹ́ sùn màá máa sọ bó ti fi bú mi tó máa lè fi ṣe tèmi fún mo pé bá dẹ̀ fẹ́ ṣe tèmi ojú táyé ni bí mi ṣe mo wà ní mi dẹ̀ nígbàgbọ́ nínú èdè Yorùbá mo náà wọ̀ nínú èdè Yorùbá nígbà tí mo ń bọ̀ níwà tí mo fẹ́ wá sí bíbá yìí mo kàn fẹ́ wò kí mi gan wò pé báwo gan lèmi gan tiẹ̀ sí lè dúró sí. bẹ́ẹ̀ lómi ìbá gbọ́ ẹlòmíì ò ní gbà kankan rí lé. báwo ni èmi gan tiẹ̀ sí lè dúró sí. ǹjẹ́ mo gbọ́ èdè yìí gan tí mo gbé kárí kí mo jẹ́ ǹjẹ́ mo gbọ́ ṣùgbọ́n ó ṣe mí dànù pé Yorùbá mo ti gbọ́ tó. ẹ̀kọ́ wàá pín síbi kankan. mo kẹ́kọ̀ọ́ gan Ọlọ́run dẹ̀ máa bá mi ràn yín lọ́wọ́ òkè lọ́wọ́ yín máa lọ ẹ máa tẹ̀síwájú mi. gbogbo àwọn tó ń wòye náà gbogbo àwọn tí wọ́n ń wòye náà Ọlọ́run á máa bùkún fáwọn náà àwa náà tàdé wọn sórí ètò yín Ọlọ́run á máa bùkún fáwọn náà lórúkọ Ọlọ́run lórúkọ Jésù Kristi olúwa. ẹ ṣé tó kò ní jù báyìí lọ lórí ètò yìí bẹ́yìn náà bá fẹ́ kópa àwọn èèyàn ti ń fi orúkọ ṣọwọ́ láti lè forúkọ sílẹ̀ fún wíwá sórí ètò yìí ẹ̀yin tẹ́ ti fi ṣọwọ́ tí ò ti kàn yín ẹ má bínú ṣùgbọ́n láìpẹ́ bó bá ti kàn yín á kè sí yín a fi yín sọ́kàn afẹ́kẹ́ mọ̀ bẹ́ẹ̀ bákan náà bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ lórí ètò yìí ẹ tètè gbáradì ó kẹ́ ẹ lè kó nǹkan relé lóòótọ́ ó mọ̀ ń rọrùn èdè wa rọrùn abólé ni yóò bá rọrùn ṣé yóò bá lè ní ó lè àrí ó rọrùn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé tá a bá túbọ̀ múra dáadáa ẹ ti mọ àwọn nǹkan tá a máa gbé jáde ẹ ti mọ abala mẹ́ta tá a ní abala mẹ́ta tẹ́ bá ti múra sílẹ̀ pàápàá abala Yorùbá kúnbélé yẹn ló rọrùn jù tẹ́ bá ṣáà ti lè sọ̀rọ̀ láì fi èdè Gẹ̀ẹ́sì là tí ẹ ò sì lo àyálò àfẹ́ àmúlùmálà ìtàkùrọ̀sọ pọ́nbélé ni fún yín bẹ́ẹ̀ bá ti dé sórí ètò yìí àwa láǹfààní ìyẹn ni pé àwa ní oore ọ̀fẹ́ láti fi èdè míì kún lórí ètò yìí ó sì nídìí tá a fi ń ṣe bẹ́ẹ̀ torí bá a bá ṣe bẹ́ẹ̀ àràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni àràn àwọn tá a gbé wá lọ́wọ́ torí lọ́pọ̀ ìgbà ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ yín ìgbà tá a gan bá ti tú Yorùbá ẹ̀ fún yín nínú ìbéèrè tí mo fẹ́ fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín fún àpẹẹrẹ kí ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ mo ti sọ fún yín ó máa rọrùn fún yín láti sọ pé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ ni ṣùgbọ́n kí n tì í sí yín pé primary school wo lẹ lọ ṣé mo pé bẹ́ẹ̀ ni Yorùbá mọ Yorùbá dájúdájú kò ní mọ tí ó sọ bẹ́ẹ̀ ni ìyẹn túmọ̀ sí pé a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni àwa tẹ̀ sí ń wòye náà àmọ́ tán o
àwa náà ń kọ́ ni kódà nínú bá tún ṣe ń gbé yín wáyé àwa náà tún ń kẹ́kọ̀ọ́ sí ni a sì tún ń ṣiṣẹ́ ìwádìí síwájú tó ń túmọ̀ sí pé àmọ́ rírì gbogbo yín àtẹ̀yin tẹ̀ ń wá àtàwọn tó ń wò wá ẹ ṣeun ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn tó ń wò yín. orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí n rẹ̀ sọ báyìí orúkọ mi ni Ọlálékan Gideon Adeleke Gideon wọ́n rántí inú bíbélì akànjú nìyẹn o iṣẹ́ ńlá lẹ ṣe mo ti ń rí náà ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ó tún dìgbà míì tá a tún pàdé ẹ̀yin tẹ́ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí ààyè wà o nítorí pé bẹ́ẹ̀ bá ṣèyí ó túmọ̀ sí pé ẹ̀ ń kọ́wọ́ ti àṣà àti ṣe wa lẹ́yìn gbígbẹ kẹ́ṣe fọwọ́ rọlé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pè fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Eastnard Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Eastnard Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Eastnard Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí tí lọ dùn jù ènìyàn 5 tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Eastnard Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Eastnard Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbẹ̀ bá subscribe síbẹ̀ ẹ káre.